àwọn èèyàn wà tán pa irọ́, àwọn àmì Adélékè ẹjọ́ wá sókè, wọ́n pa irọ́ fún yín, wọ́n tàn yín, wọ́n bà ilẹ̀ Yorùbá jẹ́ fún yín, wọ́n bà bàbá yín jẹ́, wọ́n ní ìta ni wọ́n, èèyàn burúkú ni wọ́n o, wọ́n ṣe lọ́n gbé èèyàn rúbọ, wọ́n ṣe lọ́n fèèyàn ṣètùtù, wọ́n fèèyàn ṣògùn owó. Ṣé mo jọ ẹni tó lówó lójú yín? Ẹ wò mí, ṣé mo jọ ẹni tó ní owó bí àwọn Dasuki, àwọn El-Rufai, àwọn Dangote ṣájọ́? Oògùn owó téèyàn bá tún wá máa mú tó máa ní tí ò bá ti lówó ju Dangote, irú òrìṣà tó bá ń ṣe oògùn owó yẹn fún èèyàn fake ni. Oògùn owó tó máa ní tó lè lówó Bill Gates, ìranù lásán nírú oògùn owó bẹ́ẹ̀. So ẹ̀yin èèyàn wa ẹ desist nínú bí ẹ máa believe pé àwọn bàbá yín àtàwọn èèyàn bàbá yín pé èèyàn burúkú ni wọ́n. Oògùn owó mi ti gbọ́ pé nǹkan wà tó ń jẹ́ oògùn owó rí, mo máa ń gbọ́ ni. Mo ti dé ní ìṣẹ̀ṣẹ̀ báyìí bí 13 years mi ti rí nǹkan tó ń jẹ́ oògùn owó yìí tán sọ yìí, mi ti rí. Mo ti rí àwúre o, àwúre ìtajà tá máa ṣe fáwọn èèyàn lójú mi àbí tẹ́mi fúnra mi lórí tó yẹ pé business èèyàn lè máa lọ síwájú. Ẹ máa rí ẹni tó pé á lo àwúre báyìí, ó lè jáse jẹni, ó lè jọ́ṣẹ́ ni, ó lè jẹ́ tu ni, tí business ẹ̀ máa boom. Ṣùgbọ́n bí wàá ẹ̀ ò bá dá £1 kò ní rí, torí business tó ń tà yẹn ni ire fẹ́ tẹ̀lé. Àwúre ó máa lọ wú ire jáde láti ibi tí ire bá wà. Bí ire bá wà nínú iye olè, àwúre máa wú ire yẹn jáde fún ẹ. So gbogbo àwọn olórí ire tó lè wá patronize ẹ tí ọjà ẹ máa tà, wọ́n wá ẹ kàn, á bá ẹ wá ire jáde. Ṣùgbọ́n pé nǹkan kan wà tẹ́ fẹ́ lò tí ẹnìkan máa gbé owó wá fún yín lóru Yorùbá fíìmù ni mo ti ń rí. Tá máa ṣe ìwọ Ògúndàbèdè ẹgbẹ́ owó wá o, gbére wa kò wá o. Irọ́ ni, èké lásán. Gbogbo nǹkan yẹn àwọn mùsùlùmí àtàwọn Christian community ni wọ́n ń promote irú fíìmù bẹ́ẹ̀ yẹn fún wa nígbà yẹn ká bá lè kórìíra ìṣẹ̀ṣe. Strategy ni di òní olónìí wọ́n dẹ̀ sí ń kówó lẹ̀ fáwọn kìnnìkan Tìjání, kìnnìkan Ràúfù, kìnnìkan nínú Nigeria industry ká lè máa promote irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n lè bọ́n ní orin tó sọ̀rọ̀ nípa Christianity àbí Islam, wọ́n lè bọ́n ní orin tó sọ̀rọ̀ nípa ìjọba àti development tí ó ṣẹlẹ̀ láàrin ìlú, ṣùgbọ́n wọ́n lè bọ́n ní orin tó máa sọ̀rọ̀ nípa gbẹ́sẹ̀ kó tèṣù mọ́lẹ̀ gbẹ́sẹ̀ náà. Wọ́n lè bọ́n ní orin tó máa sọ̀rọ̀ nípa mọ́ ti ṣẹ́gun èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Wọ́n lè bọ́n ní irú orin bẹ́ẹ̀. So strategy ni ogun tí wọ́n ti gbé ti wá lọ́jọ́ tó ti pẹ́ ni àwọn fíìmù tẹ́ ti wò yẹn. Ẹ wá ní láti understand nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe, ẹ ní láti understand nǹkan tó ń jẹ́ ẹ̀sìn àbáláyé. Bó jẹ́ kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn àbáláyé, a máa ń yọ ẹ̀sìn kúrò nínú àṣà ni. Inú àṣà náà ti ń yọ ẹ̀sìn. Gbogbo yín lónìí báyìí tẹ́ ẹ dìde tẹ́ ní ìjáàbù lẹ́fẹ́ máa wọ̀, kíní kan lẹ́fẹ́ máa lò, àṣà àwọn Lárúbáwá ni tẹ́ ẹ sọ di ẹ̀sìn. Àṣà àwọn Lárúbáwá ni tẹ́ ẹ sọ di ẹ̀sìn mọ́ra yín lọ́wọ́. Ẹ̀yin ẹ̀ power tap life yìí tó. Ẹ bá power tap kẹ́ tap ẹ̀yin TikTok, ẹ bẹ́ ṣe ń wo live yìí, ẹ má jẹ́ kọ́wọ́ yín ó dúró, ẹ kò ṣáà máa tap screen yẹn lọ, ẹ máa gbá orí mi báyìí, ẹ máa gbá orí mi báyìí lórí TikTok, ẹ máa fọwọ́ yín gbá orí mi báyìí, screen bẹ̀ ṣe orí mi yẹn, ẹ máa fọwọ́ gbá, ẹ kà ṣáà máa ṣe lọ, bẹ́ ṣe gbádùn ètò yìí. Ẹ̀yin èèyàn ẹ bá wá share live náà lórí TikTok, kẹ́ share táwọn èèyàn tó wà ní DM yín, ẹ share sórí Facebook live yín, ẹ share lórí WhatsApp group tẹ́ belong sí, káwọn èèyàn tó pọ̀ lórí live yìí ẹjọ́ ẹ̀yin wa. Wọ́n bà ìṣẹ̀ṣe jẹ́, wọn ò ní ọ̀rọ̀ míì tí wọ́n sọ nínú church wọn ju pé you idol worshipper, your idol cannot save you. On the great day, every idol worshipper, every woman, one born of a woman from your village, cast them by fire. Every idol worshipper in my village, in my kingdom. Idol worshipper kò kú. Ogun ṣó, ogun àjẹ́, kò sẹ́lẹ̀ tó kú nú wọn. Ẹ máa dé mọ́sálásí, wọ́n ní ká máa gbàdúrà kí wọ́n pa náà Adébọ̀ rẹ̀, ká gbé súnà Ànábì ga. Níbo? Iná Adébọ̀ tó ń jó gidigidi báyìí, ìwé ń jó ni. Inú ẹlẹ́bọ ló ń jó yìí tí ò kú ìwà kí la fẹ́ wá sí. All this thing ẹ̀yin kọ́ yẹ kẹ́ máa wò ó. Ẹ máa wò pé okay last Sunday mo gbàdúrà káwọn idol worshipper òkú, every idol that is clear my destiny. Ṣé wọ́n mú destiny ìdá? Ọlọ́run lè mú destiny ìdá ni. So now gbogbo yín náà dẹnu ẹ ti gbogbo nǹkan ilẹ̀ ti rí. Inú àṣà náà ti yọ ẹ̀sìn. Ṣùgbọ́n láti inú àṣà yìí òun lẹ́yìn padà sọ di ẹ̀sìn. Àwọn tí mùsùlùmí Káàbà ti wà látọ̀dọ̀ tó ti pẹ́. Àwọn èèyàn ti ń tàwáfù. Àwọn èèyàn tó dẹ̀ ń tàwáfù yìí wọn kì í ṣe mùsùlùmí. Prado ó lè máa bọ̀ lókè. Wọn kì í ṣe mùsùlùmí. Àwọn tí wọ́n lo Káàbà yẹn wọn kì í ṣe mùsùlùmí. Ẹlẹ́bọ ni wọ́n. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn dé, ẹni tó mú ẹ̀sìn wá kò bà gbogbo àṣà yẹn rẹ́, kò dá gbogbo àṣà yẹn rú. Ohun tó kàn ṣe ni pé ó upgrade yẹ. Káàbà yẹn tó bá túmọ̀ ẹ̀ ó mì ní ilé àwọn ọlọ́run. Àwọn ọlọ́run yìí 360 ni wọ́n. Allah sì jẹ́ ọ̀kan nínú wọn. Ó ti wà nínú Káàbà yìí ní ọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti ń tàwáfù fúnra díẹ̀. Wọ́n ti ń pa àgbò, tán fi ẹ̀jẹ̀ àgbò pa òkúta, ó ti pẹ́ àṣà wọn ni. Ṣùgbọ́n tí Muhammadu mú ẹ̀sìn wá kò dá àṣà yẹn nù. Ó kàn gba Káàbà yẹn lọ́wọ́ àwọn ẹlẹ́bọ ni pé ẹ̀yin ẹlẹ́bọ o, gbogbo sáyé tó wà níbí o, ẹ kó mi ò fẹ́ rí mọ́ lẹ́yìn Allah.
Allah akbar. Ìyẹn ni pé Allah ló tóbi jù o nínú gbogbo ọlọ́run tí ò bá wù kí ẹ máa sìn nínú ilé. So now wọ́n wá mú Allah wọ́n sọ di number 1 nínú Kaaba yẹn. Bí àwọn ilẹ̀ ṣe ni wọ́n lo hijab àṣà wọn ni wọ́n dẹ̀ gbé lọ́dọ̀ wa àgbà àṣà yẹn aṣọ di ẹ̀sìn. Tí àwọn oníṣẹ̀ṣẹ̀ kata bá dé lórí báyìí tán ní àwọn máa ṣe ọ̀sẹ̀ Ṣàngó ọ̀sẹ̀ Ògún àwọn máa dress bí kíní kan irú báyìí mo máa ń dirun torí ìran Ṣàngó ni mí. Irun tí mo dẹ̀ ń dì kò ṣe fashion bọ̀ torí pé ìran oníṣàngó ni èmi òrìṣà Ifá mi Ṣàngó ni àtògún. So mo máa ń dirun kò ṣe bí mo lè mọ̀ ṣe fashion náà mo ṣe kàn tí ò dáa bọ̀ torí pé nǹkan tí kan ní Ṣàngó bí ó jẹ́ dáadáa ni bí ó dirun yẹn mo ti sọ àṣà Ṣàngó yẹn mo ti sọ di ẹ̀sìn báyìí. Àṣà tí Ṣàngó ṣe bí irun ló ń fi àṣà ló fi irun yẹn dá nígbà tó wà láyé èmi ò mọ̀ bí ò tẹ́ mọ̀ tí bá fẹ́ mọ̀ máa béèrè àwọn èèyàn mọ̀sálàmí gbà ìgbà tí Ṣàngó wà láyé o irun tó tẹ́ta sọ́bọ́ ní ó ṣe ló fi ń ṣe àṣà òun làwọn èèyàn tó tẹ̀lé ni wọ́n fi tún ṣe irun lẹ́yìn ẹ̀ àṣà ni mo wá ṣerun o mi ò ṣerun o Olódùmarè ò bínú sí kábíyèsí Ṣàngó mo ṣerun o mi ò ṣerun Ṣàngó ò bínú sí ó wù mí ni láti mú àṣà yẹn láti mú àṣà Ṣàngó kí ìdẹ̀ mú wọnú ayé mi ó ti wá dẹ̀sìn àwọn mi bá tó dirun fáwọn ọmọ mi àṣà lásán ni mo wá dì kò ń ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Olódùmarè mi ò dí o kò ń ṣẹ̀ṣẹ̀ àyẹ̀wò ẹ̀ power tap ó dẹ̀ dùn mí ẹgbẹ́ láìpẹ́ wọ 50k ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹjá gbé láìpẹ́ sókè àwọn èèyàn ní láti kẹ́kọ̀ọ́. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n mú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá wọ́n bà á jẹ́ fún yín wọ́n láwọn bàbá yín wọ́n ní bàbá oníbàbá ní bàbá kí bàbá ni wọ́n ní wọn lápẹẹrẹ à ń tẹ̀lé wọ́n ní wọn ò ṣe é fi yangàn wọ́n ní wọn ò ṣe é fi